bàbá olóyin sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ sẹ̀sán adéhùsì ní kí ẹ gbà lọ. ẹ kú déédéé wòyí o gbogbo ẹ̀yin èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run bàbá olóyin òrìjínà tí mò ń gbé nílùú Ìyẹ̀sí Ọ̀tà èmi náà ni mo tó ń kí wa o ẹ kú déédéé wòyí o ẹ kú ìpalẹ̀mọ́ ọdún títàn á bá wa láyé á bá wa láàyè wa ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán ní ilé gbogbo wa. Ètò tẹ́ ń gbọ́ lónìí wá látòrí Agbára èèyàn dúdú Agbára èèyàn dúdú tẹlifíṣàn. Kí ni nǹkan tó o lè ṣe tó fi bọ́ nínú wàhálà lọ́dún tuntun? Kí ni nǹkan tó o lè ṣe tó bọ́ lọ́wọ́ òṣì àti àdánù? Báwo lo ṣe lè dolówó? Báwo lo ṣe lè dọlọ́rọ̀ nínú ọdún tuntun? Bẹ́ẹ̀ ni, ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé tàbí ká ẹ fìdílé nǹkan, ẹ gbọ́n rìnrìn lẹ́nu ọmọ Adéhùsì. Èmi ni bàbá olóyin òrìjínà. Ìwé tí mo ṣe pọ̀ o. Ní àkọ́kọ́, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àwọn ìwé mi. African Power Part 1, Agbára èèyàn dúdú, apá kìíní. African Power Part 2, Agbára èèyàn dúdú, apá kejì. Honey as a medicine, ìwòsàn lóyin. Agbára ìwòsàn oyin, healing power of honey. Solution to human problems, ìyẹn ni ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀dá. Ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀dá. Ṣé rí gbogbo àwọn ìwé yìí? Ibi tí mò ń gbé jìnnà, Èkìtì ni mo wà, Oǹdó ni, Àbújá ni mo wà, Ìkàrẹ́ Àkókò mo wà. Excuse ni ẹ. A lè send ẹ̀ sí yín lórí email or WhatsApp. A lè send ẹ̀ sí lórí WhatsApp yín, email tàbí Gmail yín, ẹ dẹ̀ rí gbà. Bẹ́ẹ̀ bá wà nílùú èbò, tẹ́ wà ní Ghana, tẹ́ wà ní Canada, tẹ́ wà ní Japan, ìwé ti dọ́dọ̀ yín bẹ́ẹ̀ bá ti sanwó. Ṣùgbọ́n èyí tẹ́ ẹ bá ní ká send odidi ìwé sí yín, ẹ sanwó deliver. Yes, you will pay for delivery. Tó bá jẹ́ wí láàrin ìlú Nàìjíríà náà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, aláwọn tí ó máa mú fún láàrin ọjọ́ kẹta. Tó bá jẹ́ pé ìlú èbó lẹ wà láàrin ọjọ́ márùn-ún, ẹ̀yin ò gbà tí yín. Ìwé mi nìyẹn o. Ìwé tí mo ṣe pọ̀. Ìwé tuntun tó ń bọ̀ lọ́nà, mi ní sọ táìtù ẹ̀. Ṣùgbọ́n náà ìwé tuntun yẹn rí oríṣiríṣi ọ̀nà tá à ń gbà lo iyọ̀ sebẹ̀, álọ́ọ̀mù, gbogbo àwọn gíláàsì láti fi pe obìnrin tó sá lọ tá a pè padà. Gbogbo ẹ̀ wà nínú ìwé yẹn. Ogun alẹ́ ni mọ́dẹ́yìn, ogun tó ń lé ní táàkì gbọ́ gírígírí ẹsẹ̀, ogun lé bàbá, ogun lé ìyá, ogun lé àná. Gbogbo ẹ̀ lámẹ́nubà nínú ìwé tuntun tó fẹ́ jáde. 2023 ìwé yẹn máa jáde ní agbára Ọlọ́run. Ẹ ní kú, èmi náà ní kú ní agbára Ọlọ́run. Ìwé tuntun yìí tẹ́ ẹ bá rí ẹ̀tún sí ní gbogbo òwe wa ń ṣiṣẹ́. Láwọn èèyàn ní bàbá ìwé yìí ń kọ̀rẹ́ẹ̀tì. Èmi kọ́, Ọlọ́run ni. Èmi kọ́, Ọlọ́run ni. Àṣírí bó ṣe lówó ní ọdún tuntun ó ní mo fẹ́ sọ lónìí. Àkọ́kọ́, aṣọ tá à ń wọ̀ yìí, aṣọ tá à ń wọ̀ jáde. Ìwọ náà kíyèsí. Níjọ́ tó bá wọṣọ gíní jáde aláwọ̀ ewé, bó lọjà ṣe rí fẹ́ ṣọ́ọ̀pù. Níjọ́ tó bá wọṣọ yẹ́lò jáde, níjọ́ tó bá wọ wáìtì aṣọ funfun jáde lọ ṣọ́ọ̀bù, bó lọjà ṣe rí. Ẹ kíyèsí, ẹ kíyèsára. Aṣọ mọ̀ ní í ṣe. Bẹ́ẹ̀ ni, aṣọ tá à ń wọ̀ sọ́rùn ó ní í ṣe pẹ̀lú àyànmọ́ wa, ìṣẹ̀dá wa. Bẹ́ẹ̀ni mi bá wọṣọ kan lọ sọ́fíìsì, wọ́n mọ̀ bá jà. Bọ́gà ṣe ń bá a jà lọ́mọdé ọmọ bá a jà. Inú mọ́tò èrò yóò ti máa jàbọ̀ pàpà. Àwa gbébìnú dọ́fíìsì bí akíkọ̀yìn dáhùn yóò wà wú bíi búrẹ́dì
tó bọ́nú omi látànà tí wọn ò tí ì yọ aṣọ ẹ ó lè fà fún ọ. ìyẹn ti kú sọ́wọ́. Oúnjẹ tẹ́ ń jẹ náà oúnjẹ míì bẹ́ẹ̀ ń jọ ọba jẹ́ tó bá dé ọ́fíìsì báyìí wọ́n mọ̀ kára ni bó ṣe ń kára májà lọ́mọ kọ́ra mẹ́ran ọ̀gá ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọmọdé ò gbọ́dọ̀ sọ̀rọ̀ irú oúnjẹ yẹn ẹ̀ ṣe sọ kẹfílẹ̀ bọ́yọ̀ ọbẹ̀ tó ń jẹ yẹn bọ́yọ̀ ọbẹ̀ yẹn irúfẹ́ ọbẹ̀ yẹn ni ò bára wẹ̀ ẹ́ mu. kíyèsí àkíyèsí wà ó ṣe pàtàkì kò dìgbà tí ẹ bá wẹsẹ ẹlòmíì ò kí ń wẹsẹ ṣùgbọ́n máa ń tẹ̀lé àwọn ìlànà kan. tó o bá ń lọ ṣọ́ọ̀bù àwọn tó ń kí ọ pé bàbá ẹ tà mọ́mì bọ́sẹ̀ ẹ tà o tó o dé ṣọ́ọ̀bù tó o tà ó tún kí ọ lọ́tọ̀ọ̀la náà o ò tà mọ́ gbà pa àbẹ̀ kọjá mọ́ mọ́jì ò kí ọ pọ́ọ́tà tẹ́lẹ̀ mi bá ti kí ọ pọ́ọ́tà o àtàǹjọ́ yẹn wàláì o ò lè tà gbogbo ọṣẹ tó o fi wẹ̀ yẹn bẹ́ẹ̀ ni pé o kàn wẹṣẹ lásán ni. apá àbí tí wọ́n ń gbà tí wọ́n máa ń gbà ẹ tà o bàbá ẹ tà o mọ́mì bọ́sẹ̀ mọ́mì Sunday ẹ tà o tó wá jẹ́ kí tó wá dé ṣọ́ọ̀bù wà ní tàǹjọ́ yẹn o sì pẹ́rù àwọn yẹn lẹ̀. ara irú yẹn ni mo fi sọ pé ẹni tá a kọ́ jírí láàárọ̀ yàtọ̀ fún ìyàwó àtọmọ yàtọ̀ fọ́kọ àtìyàwó àtọmọ àwọn tó kọ́ jírí láàárọ̀ yẹn ṣe pàtàkì. tó o bá jírí ẹlòmíì wọ́n ní èpo ẹ̀gúsí dẹ Nàìjírí wọn ò jírí èpo ẹ̀gúsí nílùú òkè tá a bá ṣẹ́gùsí èpo ẹ̀ wọ́n sàré kó ńlẹ̀ wọ́n á dìnnú láìlọ́ọ̀ ni a wà ní dustbin tá a sọ sí tí ọ̀bá ní dustbin yóò yà sọ bí kan tí ó kó mọ́ lẹ̀. èpo ẹ̀gúsí làwọn kan níjọ́ ọba jírí wọn bọ́ ọba lọ sọ́ọ̀bù ìjọ èèyàn ló tan rẹ̀ ni ó sùn lórúkọ rẹ̀ ń sẹ́ni. ṣé ń kọ́lẹ̀ ẹ̀yin tó jẹ́ póbìnrin tó fẹ́ fẹ́ yín tẹ́lẹ̀ kò fẹ́ yín mọ́ ẹ̀ló ṣé wà ń bẹ̀ obìnrin tó fẹ́ fẹ́ yín tí ò fẹ́ yín torí ẹ̀ méèkì ẹ̀ ti méèkì ẹ̀ mọ́tò tuntun yẹn ó di ẹran kẹ́ ẹ gbé lọ kí mọ́tò tuntun yẹn ó di kẹ́ ẹ gbé wá káàkiri bọ́yọ̀ orí ibú tiẹ̀ ní ọ̀jẹ̀ kẹ́ ẹ méèkì ẹ̀ ń gbà yẹn ẹ tó fẹ́ padà sídìí orí ibú yẹn ẹ ló kọ́kọ́rọ́ orí yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín o. Stop looking for your s lẹ́ ń pè es mọ̀ wá wà kí àjọ lọ skul rí ni àyẹn mo fẹ́ rí ìgbà tá a jọ ń gbé mu sí 1978 jọ mọ̀ kó kádàrá ẹ̀ lọ ìwọ náà mọ̀ gbé kádàrá ẹ̀ kí. ẹlòmíì ìyàwó tó sá lọ ń lé fún ẹ nígbà tó ò méèkì ẹ owó wá dé ọwá ń pè padà ó fẹ́ padà square one ó sá fún ẹ nígbà kan lé bóyá ògan ló kórìí ibú fún ọ tó fi méèkì ẹ ó tún wá kí àánú ẹ ò ṣe mí bí ẹlòmíì. yes àwọn obìnrin kan ń bẹ ó ò gbọ́dọ̀ dáyà wọn ẹ̀yin ó sì náà sẹ́ ń sùn ẹ ti sùn ẹ ti jí ẹlòmíì lè gbọ́ kínní yìí òtọ́ ní tí fi dátà rẹ̀ wò ẹ tẹ́ ẹ bá gbọ́ ẹ̀yà sọ fún ọ̀rẹ́ yín tẹ́ ní nọ́mbà wà nímọ̀ ẹnu ká máa ṣe ṣìnà ẹlòmíì yẹ kó lo mọ́tò mẹ́wàá ẹ̀yọ kan ló sì lòkì ó sì tún jọrọ ẹ̀ lójú bí ẹ ṣe ń pè yánà pàjá ní ń pè lóṣòdì káàkiri tí ẹ bá o ti jẹ ẹ̀fọ́ wọn ò ń lo ẹ̀fọ́ nìkan mọ́ o wọn kàn ń lo ìlẹ̀kẹ̀ bọ́ bí aṣọwọ́ wọn ti ẹ bá o ò ní rójú ìyàwó àtọmọ ẹ mọ́ lé ọ wà máa rìn káàkiri nígbà tí ọba sí mọ́tò ń di ẹ mọ́. ẹlòmíì kò lè ra káàdì 200 fún ìyàwó ilé ẹ girlfriend ń tazẹ̀ máa pè é báwo ni yóò ti sọ fún rẹ máa pè ní ìsìn mo bí ẹ̀dá ọ máa sáré sẹ́ẹ̀dì káàdì sí mi bá mi sẹ́ẹ̀dì káàdì 3000 ní ìsìn yóò dẹ̀ pa fóònù ẹnìyàn máa sáré káàkiri níbi tó wà lọ́hùn yóò máa sáré kiri nígbà bá wọlé ẹni ń sọ fún ẹ mo bí ẹ̀dá ìlú sẹ́ẹ̀dì káàdì 3000 tí wọn ní olóòdù ní 1000 ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ bá fẹ́ ṣoríire ní ọdún tuntun ló tún bọ̀ yìí o ètò olùkọjá bọ̀ ló ṣe lò
àsìkò tó ń fẹ́ gẹ̀ẹ́kan wọ́n náà wò bá yẹ sí rí ọlọ́run ọ̀jẹ̀ wọn ó sáàkì ẹ̀ ń bí iṣẹ́ lọ́dún tó lọ sẹ́yìn ẹ̀ náà ló tún gbé wọ̀ ní ọdún tuntun àánú rẹ̀ ṣe mí púpọ̀ íńtánẹ́ẹ̀tì fi ṣe mí ni pé ìyàwó àtọmọ ẹ tó filẹ̀ lé wọn á sọ́fà tí wọ́n bá sáàkì ẹ̀ ń bí iṣẹ́ torí pé igi dá ẹyẹ fò lọ làwọn aráàbí bẹ́ẹ̀ ni mi bá dé bí apalọ̀ báyìí sharp then round bó bá dẹ̀ wọlé lóru bíyàwó bá sọ fún pé ẹ ra aago ni àìkúròsà aago kan ló lù ìyá aago méjì aago ńláńlá lẹlòmíì máa ń fẹ́ wọlé ń dàjí aago mọ́kànlá aago méjìlá aago kan ẹ mọ̀ kó tí yín bá ti wà kò ní gbọ́ o yóò rànjú kàkàkà bí ẹni ń fẹ́ èpè fún ni wọn bá rí ẹkọ mọ́rúgà tó lásídẹ́ǹtì lọ́nà wọn ṣàánú àmọ́ àtìyàwó ẹ̀ àwọn kan bẹ tó bá ti ń sún mọ́ wọn báyìí eré ayé yẹn yóò máa lọ ọlẹ ni ẹni ẹfọrọ lè jáde nílé ọkọ ẹ̀ toró fẹ́ kórè ibú bá ọkọ sóò ní wọ́n tó ń lọ ń gọ́ọ́dè lálẹ́ ọ̀ṣọ́ra rẹ kó lo kọ́kọ́rọ́ nọ́mbà 6 orí ẹ̀ àánú ẹ̀ ṣe mí púpọ̀ Asiri bẹ́ẹ̀ ṣẹlẹ̀ dolówó lọ́dún 2023 ẹlòmíràn máa wo prógámù 2024 nǹkan kan náà ni 2025 lẹ́lòmíràn wo prógámù àníkẹ́yìn gbọ́ ìmọ̀ràn ni ẹ̀yin ewu rẹ́kọ̀dù táwọn eléré ti ṣe sorry látogún ọdún tẹ́ ẹ bá tó ń plé rẹ̀ báyìí ẹ mọ̀ rò pé látànà àbọ̀lẹ́sẹ̀ jáde ni ṣùgbọ́n tó kàn wá gbọ́ngbọ̀n láfi dákọ̀ ọdún gbogbo ọdún ni tí mò ń sọ yìí máa wúlò ẹlòmíì láìka ayé jíjẹ òrùwò sùkúù san bọ́dá ìyá ọlọ́mọ mẹ́fà ní àníwọ̀lọ́ gọ́tì ọ̀sán skul fíìsì orí ìrìn ọ̀pá ọlọ́kadà tí ń ṣe dágó kan òru kò bí ìkọ́lé rárá rẹ̀ ìyàtọ̀ gọ́tì yẹn tó wò tí ẹ bá ti ń pé ó ń dájọ́ lára rẹ̀ ó ń ta bàbá akẹ́nìkan lára ẹ̀ mo sọ́ọ̀rì fún ẹ ibi àpò ẹ ti ń jò ẹjọ́ kò kẹ ìyẹ̀wò lọ́dún yìí ẹ wò ní ọdún tuntun ọ̀rọ̀ yóò lè tàlé tí ẹlòmí o tó bá ń wò báyìí yóò kọ́ tiẹ̀ kílẹ̀ lẹ́yìn wí a máa pẹ́ kó tó yé oníkinní kan onígbọ̀ bá pẹ́ kó tó yé ọlọ́mbrẹ́là kì í mọ̀ pẹ̀rù ni ó dalẹ̀ kọ́lọ́mbrẹ́là tó mọ̀ pẹ̀rù ni lọ́sàn-án tójò bá ń rọ àbí tó rùn bá mú tọ́lọ́mbrẹ́là bá gà báyìí kò lè mọ̀ pẹ̀rù ni ó dalẹ̀ tójú ọ̀bàrọ̀ tó mọ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ ń dì í mọ́ra kí ọmọ ń pẹ́ kọ́lọ́mbrẹ́là kó tó mọ̀ pé ẹrù ní ọ̀mbrẹ́là dojúmọ́ kọ́ ni màmá kọ́ yín bí a ṣe ń lo ọṣẹ bí a ṣe ń lo pàfúm bí a ṣe ń lo gbogbo ẹ̀ àwọn àmọ̀ràn kan bẹ tó wúlò tó jẹ́ pé tẹ́ ẹ bá tẹ̀lé ẹ ṣoríire àmọ́ yóò ṣoríire èmi náà ṣoríire àmọ́ mi náà ṣoríire ìwàásù tẹ̀lé gbọ́ ṣọ́ọ̀ṣì tẹ̀lé gbọ́ mọ́ṣáláṣí ìlànà fún lọ́fẹ̀ẹ́ yìí o ẹlòmíì dìsẹ́mbà lọ́sẹ̀ ń wọ́ṣẹ tí ó fi tajà kí dìsẹ́mbà 20 bíríkìlà tó ń wọ́ṣẹ ní dìsẹ́mbà Easter ló gbàṣẹ rẹ̀ wọ́n bínú yóò ṣiṣẹ́ fún un ẹni tó ń kọrin oníjùjú fújì gospel tó wá ń gbà wúre ní December ẹ̀wọ̀n ó pè wọ́n náà ní April nígbà wọn bá ṣe Easter wọ́n ó pè ọ́ wọ́n ti tẹ invitation wọn ẹni tó fẹ́ pe eléré wọ́n ti lọ tẹ invitation kálukú ti tẹ invitation tí wọ́n fi pe eléré tí wọ́n fẹ́ lò wọ́n ti tẹ invitation rẹ̀ tí wọ́n ẹsẹ̀ wá ń wá àwọn àwúre àjò tó lò ní December 20 December 15 mẹkáníìkì sì lè lò àwúre ní December àwọn alálùmínà lè lò àwúre àwọn iṣẹ́ ọwọ́ pẹ́pẹ́pẹ́ kan sì lè lò àwúre rìwáyà sì lè lò bí mọ́tò bá takú ṣùgbọ́n olórin ni ọ́ ó fújì ni ọ́ akéwì ni ọ́ pìrìsẹ́ńtà tó ń wẹ́ DMC ọ̀wá ń wẹsẹ̀ ní December 20 fáwọ̀ ó ti máa wẹsẹ̀ láti August and September wọ́n fọkọ tiẹ̀ náà sínú invitation card ibi ẹ bá ti ń jẹun ẹ kéèsì ẹran dídín náà fi gbọkọ lọkọ ń bì kan
ẹni ẹkìrán dídín ọ̀pọ̀lọpọ̀ jẹran dídín bó ṣe lọ fẹ́yàwó tí ò yẹ kó fẹ́ nìyẹn. Tẹ́ ẹ bá máa fi sẹ́nu ẹ kíyèsí ẹ jọ̀ọ́ o. Ibi tó bá ti robì lánàá tó panapọ̀ gbọ́dọ̀ tó ra obì ń bẹ̀ lónìí ni. Ìfura lóògùn àgbà. Ìfura olóògùn àgbà. Wọ́n ti dá ọmọ ní olóúnjẹ àdúgbò ibẹ̀ ló ti jẹ tàárọ̀ ó jẹ tọ̀sán ó jẹ talẹ́. Dádì Bọ́sẹ̀ dádì Sunday ẹ níyàwó lé ẹ máa jẹun lé yín díẹ̀. Ẹ máa jẹun lé yín. Wọ́n jẹ́ wọ́n tájẹ́ẹ̀tì rẹ tó bá ti dé ẹran báyìí ní kẹ́ ẹ fún tó bá ti dé òbí báyìí ní ẹ fún. Bẹ́ẹ̀ ni ẹ tẹ́tí ká gbọ́n tí ẹ̀mí sọ fún ọmọ àjọ. Ọ̀rọ̀ àgbà leléyìí lónìí o. Ẹ̀yin tẹ́ ẹ bá ti máa ń tẹ̀lé mi lórí àwọn ètò mi yòókù bíi kíni show tẹlifíṣàn àti chánẹ́ẹ̀lì ọmọ mi Mr. Lásìfọ́n Comedy Adéhùsì ẹ ti rí àwọn advice tí mo ti máa ń sọ ìmọ̀ràn pàtàkì tí mo ti ń sọ àti bí mo ṣe máa ń kọ́yàn ṣẹ́ lórí àwọn ètò yẹn. Ètò tẹ́ ẹ wò lónìí tẹ́ ń wò lọ́wọ́ yìí ó ní Agbára Èèyàn Dúdú tẹlifíṣàn. Ọdún ayọ̀ láàṣẹ o. Àní sórí ibú àní sórí ibú àní sórí ibú o. Tí ẹ bá gbádùn ètò mi tòní ẹ pàtẹ́wọ́ fún mi nípa kẹ́sì báyìí. Ayé ẹ ti wà lórí fóònù yín bẹ́ẹ̀ ẹ ṣe báyìí fún mi. Ẹ bá mi pín fáwọn ọ̀rẹ́ yín tó jẹ́ pé wọ́n máa ń jí ẹlòmíì nígbà bá ń gbálẹ̀ níbi àpàlọ̀. Dádì ẹ máa lọ lé ẹ máa lọ lé mi òrùrú eléyìí jáde. Dádì mi ò lè jẹ́ ká ẹ wọ bí ìmọ̀ o. Wọ́n máa fi gbálẹ̀ jí ẹlòmíì ní ó ti yó bùnà kan. Ó yóò gbé mọ́tò wá ó dẹ̀ tó fẹ́ kó inú mọ́tò kó tó start engine. Ọlọ́run má jẹ́ kí mọ́tò wá pàdé irú wọn o. Mọ́tò tí ń lò ní pàdé irú wọn o. Àbí ẹ tó ti yó tẹ́sẹ̀ fi gbálẹ̀ jí wọ́n ń fún lómi ẹ fomi bọ́jú. Kẹ́ ẹ ra súùtì kẹ́ ẹ fi sẹ́nu kọ́ tí mọ́ hàn lẹ́nu yín nígbà ẹ bá ń lọ kí wọ́n má dá ń dúró kọ́ tí mọ́ rùn lẹ́nu yín. Ẹ má kò tí yín bá mi o. Ìnìjẹ́ ẹ wá bí máa ń tọ̀fọ́ rẹ gbogbo ọ̀rẹ́ yín ti lọ ilẹ̀ ti dà èmi náà lọ lé. Alámùdùrú alámùkáyà alámùmọ̀mùlàkáyè dànù. Ẹ ṣí àpógámì fún wọn. N tó ń forí ibú nìyẹn o. Wọ́n ti wẹsẹwẹsẹ ó dàárín kan wọ́n sáàkì ẹlòmíì dánwò níbi iṣẹ́ kò lè kí ìsára náà. Wọ́n sáàkì ẹ̀ ó tún pé àtọ̀wáṣẹ́ mi gbogbo tó ní lákàntì ó ti wìdú ẹ̀ tán ó ti wìdú ẹ̀ fún bẹ́ẹ̀. Wọ́n fi sí ọ ni. Ẹ pé ètò ìkọ́dọ́dọ̀ ru wọn. Bẹ́ẹ̀ bá pín ẹ pé bàbá wa ń tàwé o bàbá olóyin original ó ń tàwọn ìwé òṣìṣì bẹ́ẹ̀ ṣe lè lo oyin bẹ́ẹ̀ ṣe lè sàmọ́ àdó kan pẹ́ẹ́pẹ́ táyé yín tí ó tó fi dáa. Fún àpẹẹrẹ ẹni bá gbaṣẹ́ lọ́dọ̀ àfà wòlíì ó ṣègùn bílẹ̀ tí ò bá ṣiṣẹ́ ìwé ilẹ̀ rà Africa Power Part 2 bóògùn ó ṣe máa ṣiṣẹ́ lára yín ó wà ńbẹ̀. Bóògùn ó ṣe máa ṣiṣẹ́ ẹni tó gbìn bá ṣiṣẹ́ fún ó wà níbí African Power Part 2 àjẹ́gùn wà ńbẹ̀. Ọṣẹ tẹ́ ẹ gbà yàrá tó ṣiṣẹ́ tó ṣiṣẹ́ mọ́ ń tẹ́sí sí tí ó fi ṣiṣẹ́ padà ó wà nínú ìwé yìí. Ẹ wà lélẹ̀ náà tó jáde kí yẹn tó jáde èpo ọsàn àwọn tó ń ta ọsàn lẹ́sẹ̀ títì ẹ tọrọ èpo ọsàn lọ́wọ́ wọn ń tẹ́ fi kún pẹ̀lú oyin ẹ mọ̀ ńlá láàárọ̀ ni igbó lọ́sàn ń gbé ọmọ aráyé ló ń lànà lọ́ọ́ bá ń tẹ́ ṣe tọ́ ẹ pé ibi tẹ́ ẹ bá wà ire yín ọmọ wa ẹ rí òkìkí yín ọmọ kàn ní ire ó wà nínú ìwé yìí. Àtọ́yàn wọn bá kéré Yorùbá lọ́gbọ́n tí ń dá sí i àti ìwà kan nígbà ń gbé ní jàǹtó lábúlé kejì kò dẹ̀ tí ì lọ́yàn baálé abúlé wa dọ́gbọ́n sí fún un. Ọyàn yọ o kó tó di pé yóò lóyún. Bọ̀dá wa kan náà fẹ́yàwó ní ìlú Ìbàdàn gbà kan ọ wọlé wọn ní kó fún ọ lésì wọ́n sàn pariwo ẹ̀yìn wọ́n pẹ́ báwo ni ń pẹ́ ẹ̀yìn ló ń yọ̀ mí ẹ̀yìn ló ń yọ̀ mí. Létà ń gbọ́ jáde yàrá lárí pé kíní rẹ̀ ògùn tó wọ́n bá dọ́gbọ́n sí i bàbá tá a wí náà lọ́dọ́gbọ́n sí i kọ́ ló ń fọ̀rùn kẹ́ baálé wa lábúlé wa
ní Látúndé lọ́nà Jàgó. Wọ́n dọ́gbọ́n sí òkèlè ẹ̀ jáde ìta dáadáa, ó ṣàbíamọ́ dáadáa jìsìn. Àwọn ọmọ ẹ̀wọ́ náà wà. Agbára èèyàn dúdú African Power Part 1 mo ti sọ àṣírí yẹn bí bẹ́ẹ̀ ṣe lò ó wà níbí. Ọ̀nà kìdíkádì ẹ̀ mọ̀ débi abẹ́ ẹ̀yìn adìẹ tó bá sàbá tán èèpo ẹ̀ lásán ń tẹ́ fi kún ó wà nínú ìwé yìí. Ọ̀nà ò lè dí mọ́ láíláí tẹ́ ẹ bá ṣiṣẹ́ yìí. African Power Part 1 ló wà. Àwọn síkù sẹ̀ mo ti sọ ìyẹn wà níbí o. Ẹnìkan sẹ́ndì mẹ́sẹ̀jì tí sọ lórí síkù sẹ̀ àwọn àṣẹ ńláńlá báwọn ẹgbẹ̀jú kẹràwé tiwa náà ẹgbẹ̀jú kẹràwé wa. Ọ̀nà àbáyọ síṣòro ẹ̀dá bí síkù sẹ̀ ọmọ fòníkúfọ̀láǹdé ìyá fòníkúfọ̀láǹdé ó wà nínú ìwé yìí. Ẹ máa bọ̀ ní bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà. Bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà ẹ wá ràwé wa ẹ wá ròyìn. Monday títí di Friday a wà ń bẹ̀. Mo ní alágbàtà lẹ́kọ̀ọ́ tí ẹ bá lọ sí Mushin àwọn náà kì í wájọ Sunday o. Wọ́n ń wá Saturday. Number 4 Alukolaro Street. Number 4 Alukolaro Street. Mushin bus stop Mushin lẹ́kọ̀ọ́. Ẹ̀yin tí ẹ bá bọ̀ lọ́nà Mile 2 Ìyànà Sọ̀lọ̀ ní káyìn ti bọ́lẹ̀. Láti Ìyànà Sọ̀lọ̀ ń dálé kọ́ ẹ sọ fún apá Alukolaro lẹ̀ ń lọ ẹ lè rọ́kadà ẹ lè fẹsẹ̀ rìn dé Number 4 Alukolaro Street Mushin. Ní Bàrígà ẹ lọ sí Number 36 Ìlàjẹ Road. Number 36 Ìlàjẹ Road Bàrígà. Ẹ tí ẹ bá wà l'Àgòdò Ègbè tí ẹ bá ti dé Sẹ̀lẹ̀ bus stop Àgòdò Ègbè ẹ wọ márúwá tó ń lọ sí ọjà Àgòdò. Tí ẹ bá dọjà Àgòdò ẹ béèrè Number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù Street. Number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù Street Àgòdò Market Àgòdò Ègbè. Ẹ rí ya mú bọ̀ mi sí Táíwò ń bẹ̀. Títí nígbà míì tẹ́tọ̀ mọ́ gbọ́ mi àrán lẹ́ẹ̀mọ́ dá ẹ̀yìn dáná. Bàbá olóyin Sẹ̀san Adéwùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ gbà lọ.